fọ́nrán Biola Adebayo níbi tó ti ń fa sìgá tó sì bẹ̀rẹ̀ sí ní yọ èéfín lẹ́nu àfi bí iná Ṣàngó òun ló bọ́ sórí ayélujára yìí o. àrà mẹ́rìírí mo rórí ológbò látẹ̀ Fathia Williams ó ti fárígá lórí ayélujára báyìí o lórí àwọn ìròyìn òfegè èyí táwọn èèyàn ń gbé nípa ọ̀rọ̀ òun àti Saheed Balogun. Wasiu Ayinde ìyẹn K1 the ultimate ó mà dá tutù àrà ó fọ́ tutù àrà láàrin àríyànjiyàn ńlá òun ló tún bẹ́ sílẹ̀ láàrin àwọn olólùfẹ́ méjì yìí o ìyẹn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bá yọ ayọ̀ ìbẹ́ta lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ìyẹn Lateef Adedimeji àti Bimpe ẹ gbọ́ kí ló fa àríyànjiyàn láàrin àwọn olólùfẹ́ àti àwọn ìràwọ̀ òṣèré méjì yìí o. Emmanuella Adebayo ti wá ìyẹn Sẹ́ríkì Ìyálájé tìlú Ẹ̀gbá ó ti tú u síta o ó ti di woro sí woro báyìí tó sì ti fọ́gbà yànga ìyẹn ohun tó ń lọ láàrin Frankudo àti Chike olórin tó kọ̀rọ̀ nìran ní tuyú òun náà ni ó ti wá tú gbogbo ẹ̀ síta pátápátá báyìí. tó àwọn èèyàn ti tó fi gbé bọ́nú o lórí ti ọ̀rọ̀ ìyàwó Odunlade Adekola níṣe ni wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní gba Odunlade Adekola ní àwọn ìmọ̀ràn lóríṣiríṣi báyìí. ẹ gbọ́ báwo ló ṣe tún ń lọ nípa ti ìyẹn o. tó Pasuma and Jaiye tí a ti ń pariwo látọjọ́ yìí tó ó ti padà bọ́ síta o tó sì jẹ́ wípé ó ti wá hàn gbangba sí àwọn èèyàn báyìí. ẹ gbọ́ ṣé eré ni wọ́n fi ṣe ni àbí níṣe ni wọ́n ṣe ayẹyẹ náà lóòótọ́ tó gbogbo ẹ̀ làwọn máa mú wá sétí gbọ̀nyín nínú ìròyìn yìí. ẹ rọra bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan láti jẹ ìgbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ bí wọ́n ti máa mú wá fún yín bó ti ń gbóná fẹ́lẹ́fẹ́lẹ́ àti bó ṣe ń lọ ní ìgboro ayé àwa ò ní jẹ́ kétí yín ó di sí ẹ farabalẹ̀ láti gbọ́. ìyàwó Odunlade ọ̀rọ̀ rẹ̀ làwọn èèyàn tún ń gbé pòyì ẹnu lọ́wọ́lọ́wọ́ lórí ayélujára báyìí tó sì ti wá da gúgúrú sí àwọn ènìyàn lẹ́nu tí wọ́n sì ti ń rún wọ̀mùwọ̀mù. wọ́n ní níṣe ni ìyàwó Odunlade wípé kò tiẹ̀ fìtì owó Odunlade mọ́ wípé ṣé bó ṣe wá yẹ kí ó rí nìyẹn ni wípé níṣe ni ó yẹ kí Odunlade kó tiẹ̀ wá ẹlòmíì eléyìí tí ó bá ìgbà owó rẹ̀ eléyìí tó ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí tó bá mu wípé ìyá D4 ti di old school o wípé kọ́tì ẹ̀ tún wá wò kì í lo yẹtí kì í lo nǹkan kan wípé SU òun ni ìyá D4. bẹ́ẹ̀ la ṣe rí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ṣe ń sọ̀rọ̀ lórí ayélujára bẹ́ẹ̀ la bá tún rí tí àwọn fans ìyá D4 ṣe mọ̀ pé ìyá D4 fúnra rẹ̀ òun gangan ó láwọn tiẹ̀ lọ́tọ̀lọ́tọ̀ láwọn tó máa ń gbé débẹ̀ pátápátá tó làwọn èèyàn bá yabo orí ayélujára ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí ẹni tó sọ irú ọ̀rọ̀ yìí wípé irú ọ̀rọ̀ rádaràda ọ̀rọ̀ pálapàla wo òun ní nǹkan tó ń sọ lẹ́nu yìí wípé bí kò bá ṣe bẹ́ẹ̀ pé kí wọ́n má sọ irú àwọn ọ̀rọ̀ báyìí sí ìyá D4 nítorí pé bó bá ti wùyàn òun lèèyàn ti máa ń lo ilé ayé èèyàn tó ọ̀rọ̀ yìí òun la rí gbọ́ lórí ayélujára lẹ́lòmíì náà ni wọ́n bá tún gbárùkù ti ọ̀rọ̀ tí ọmọbìnrin tó kọ ọ̀rọ̀ yìí sórí ìkànnì yìí tó sọ wípé bí àbá ní parọ́ lóòótọ́ ni ó yá D4 kò fìtì owó Odunlade mọ́ o wípé kí Odunlade ó fi ìyá D4 kó fi ṣe aya ìgbà èwe rẹ̀ kó wá fẹ́ ẹlòmíì tẹ́lẹ̀ tí ó bá ìgbà mú lọ́wọ́lọ́wọ́ báyìí. bẹ́ẹ̀ la ṣe rí tí àwọn ènìyàn ṣe ń gbé ọ̀rọ̀ yìí pòyì ẹnu lórí ayélujára bẹ́ẹ̀ la sì ṣe rí tí gbogbo orí ayélujára ti wá dàrú báyìí torí ó ti wá di fọ́pọ̀ mọ́yọ̀ tí gbogbo àwọn ènìyàn tí wọ́n ṣáà ti ń sọ oríṣiríṣi eléyìí tí ó wà lọ́kàn wọn ní orí ayélujára báyìí. ẹ gbọ́ kí lẹ̀yin náà rí sí ọ̀rọ̀ yìí ẹ rọra bá wa fi sí abala àríwísí lábẹ́ fọ́nrán yìí láti mọ èrò ọkàn tí náà nípa rẹ̀. kílárí tí Emmanuella Adebayo ìyẹn Sẹ́ríkì Ìyálájé ti gbogbo ìlú Ẹ̀gbá pátápátá tó gbé sórí ìkànnì rẹ̀ wípé ẹ wò ó bẹ́bẹ́ ń lọ láàrin Frankudo ìyẹn tó máa ń ṣe who wants to be a millionaire àti Chike èyí tó máa ń kọrin wípé nǹkan ń lọ gan ni lábẹ́ ọ̀run láàrin àwọn méjèèjì o. bẹ́ẹ̀ ló ṣe gbé sí orí ìkànnì rẹ̀ táwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí ní gbà bí ẹni gbagba ọtí tó èyí là ó wá fà tọ́pọ̀lọpọ̀ àwọn ènìyàn náà tún fi sọ wípé kí ni ìdí tí Emmanuella Aderopo tó fi tún gbé eléyìí sórí ìkànnì rẹ̀ pé àwọn ṣe bí òun àti Wasiu Ayinde wọ́n ti parí ìjà wọn ni bó tiẹ̀ jẹ́ pé kò sọ nǹkan kan tó fa ìjà láàrin àwọn méjèèjì níṣe ni àwọn
èèyàn kàn mọ̀ wípé ìjà ń lọ láàrin Wàsíù Àyìndé àti Ìyáwo Sẹ́ríkì Ìyálájé ìlú Ẹ̀gbá. tó bó ti wá gbé sórí ìkànnì rẹ̀ ló bá da gúgúrú sí àwọn olólùfẹ́ rẹ̀ lẹ́nu, bẹ́ẹ̀ ni wọ́n ń jẹ́ wọ̀mùwọ̀mù tí wọ́n sì ń gbé ọ̀rọ̀ yìí pòyì ẹnu lórí ayélujára pé kí ló wá lè fà á tí Emmanuella tó fi tún gbé irú nǹkan báyìí sí orí ìkànnì rẹ̀. àtúwá ní gbàgbé láti ṣàlàyé fún yín ohun tí Frank Udo gangan fúnra rẹ̀ tó sọ nípa ọ̀rọ̀ yìí wípé kí ni nǹkan tí ó ń lọ láàrin ìyàwó òun àti Chike. òun náà ni ó wá bọ́ síta nígbà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní ṣèfọ̀rọ̀wánilẹ́nuwò fún, ló bọ́ síta ló ní òun bóun ṣe wà yìí àwọn ọ̀nà oríṣiríṣi ló wà lọ́wọ́ òun tóun lè fi fìyà jẹ obìnrin, àti wípé eléyìí tí ó rọ̀ òun lọ́rùn jù òun ni wípé kóun ó máa bá a yànjú pé òun lè bá ìyàwó òun gbé nínú ilé kan náà fún odidi ọdún 2 sí 3 tí òun ò sì ní gbin tóun ò ní wúkọ́ sí gan débi wípé yóò ṣèwọ́n ní pẹ̀lẹ́. èyí ló wá fa yánpọnyánrin lórí ayélujára tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wá ń gbé epo yẹnu pé kí ló wá dé ọkùnrin bóò lọkùnrin ó ṣe máa pera rẹ̀ ní ẹni tó mọ̀dì yàn dáadáa wípé ṣé ọkùnrin máa ń yan dìtò tó báyìí ní ṣe bí ó yẹ kó wá àlàáfíà láàrin àwọn méjèèjì ni. èyí ṣáà ní gbogbo àwọn olólùfẹ́ wọn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní gbépo yẹnu lórí ayélujára tí wọ́n sì ń jẹ́ wọ̀mùwọ̀mù bíi gúgúrú. èyí náà la rí gbọ́ tá a ní ká mú wá sétí ìgbọ́ yín. ẹ gbọ́ ohun tẹ́yìn náà bá rí sí ọ̀rọ̀ náà, ẹ bá wa rárá fi sí abala àríwísí. Àsọjayé eléyìí tá a ti ń pariwo látọjọ́ yìí wọ́n ti padà ṣe ayẹyẹ náà o. lóòótọ́ ẹ bá rí bí àwọn méjèèjì bí wọ́n ti wọlé sí sínímà yìí tí inú gbogbo àwọn ènìyàn sì dùn, kódà gbogbo àwọn ẹlẹgbẹ́ wọn pátápátá ní agbo òṣèré ni wọ́n yẹ́ wọn sí, wọ́n ṣe kódà wọ́n tún máṣọ ẹbí níbẹ̀ tí gbogbo wọn sì lọ tí wọ́n lọ gbárùkù tí wọ́n wọ́n wá ní eléyìí tí wọ́n ṣe ní sínímà yìí yóò tún wá jáde sí gbogbo àwọn orí ìkànnì káàkiri àti sí gbogbo àwọn orí sínímà káàkiri láti lọ jẹ́ kí àwọn ènìyàn máa wò ó kí wọ́n fi lè rí owó tí wọ́n fi ṣe gbogbo eléyìí kí wọ́n lè rí gbà padà. gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ olólùfẹ́ àwọn Jaiye Kuti àti Pasuma, gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé àwọn méjèèjì náà ni wọ́n ní àwọn fáǹsì wọn lọ́tọ̀ọ̀tọ̀ eléyìí ni wọ́n ní láníká mú wá fún ẹ̀yin olólùfẹ́ wọn wípé kẹ́ ẹ tètè ṣe kí ni kẹ́ ẹ túyáyá kẹ́ ẹ gba oríṣiríṣi àwọn sínímà lọ àti lórí àwọn ìkànnì káàkiri tí wọ́n ó lọ máa gbé sí kẹ́ ẹ lọ bá wọn wò ó kẹ́ ẹ túyáyá lọ bá wọn wò ó. èyí la rí gbọ́ lórí ayélujára tá ní ká mú wá sí etí ìgbọ́ yín. bá mi Wàsíù Àyìndé ó mọ̀ fọ́ tutù àrà lóde àríyá ìyẹn láàfin bá mi tí Ọọ̀ni Ilé Ifẹ̀ nígbà tí wọ́n ń ṣe ayẹyẹ gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé níṣe ni olórí Mariam wọ́n kú ọwọ́ lómi lọ́wọ́lọ́wọ́ báyìí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ bí ìbejì làǹtìlanti fún Ọọ̀ni ti Ilé Ifẹ̀. òun náà ni wọ́n wá ń ṣe ayẹyẹ rẹ̀ yìí ni wọ́n bá fìwé pé bàbá wa Wàsíù Àyìndé ìyẹn K1 the ultimate bí bàbá ti débẹ̀ bàbá fọ́ tutù àrà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé orin náà ní iṣẹ́ bàbá, bẹ́ẹ̀ ni wọ́n ń fi orin ni wọ́n ń dá bí ẹdun tí wọ́n rọ̀ bí òwe tí wọ́n sì ń kí gbogbo àwọn tí ó wà ń bẹ̀ àti gbogbo àwọn ọba aláyé àti gbogbo àwọn ọba àti kábíyèsí gangan náà níṣe ni wọ́n ń kí wọ́n. nígbà tó dé àárín kan níṣe ni bá mi Wàsíù Àyìndé ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sọ fún ọba pé kọ́ba gbọ́wọ́ láwọn lórí kí gbogbo nǹkan kó lè máa lọ déédéé làwọn èèyàn ní ṣé ó tún wá ṣe tó báyìí ní ṣe bí ọba náà sì ni bàbá wa Wàsíù Àyìndé náà. ẹ wò ó tó bá tiẹ̀ tún wá yá wọn ó tún máa gbé yín débẹ̀ nítorí àwọn ìròyìn kan tún ń rúgbó bọ̀ nípa ti ọba nípa àjọba bàmí Wàsíù Àyìndé gbogbo ẹ̀ pátápátá èmi ò ní jẹ́ kí tí yín ó di sí gbogbo ẹ̀ láà máa gbé yín débẹ̀. ohun tá a rí gbọ́ lórí ayélujára ní ṣùgbọ́n ọ̀rọ̀ tí bàmí Wàsíù Àyìndé tó sọ yìí pé kí kábíyèsí ó gbọ́wọ́ lóhun lórí òun ló gba orí ayélujára kan tí àwọn ènìyàn sì ń sọ tí wọ́n ń sọ lọ́tún lósì tí wọ́n ń gbé epo yẹnu lọ́wọ́lọ́wọ́ bí a ṣe ń sọ̀rọ̀ yìí o. ẹ gbọ́ ṣé ọ̀rọ̀ yìí ṣé kìí ṣe àfikún ṣá? òun náà ní arígbọ́ tá a ní ká mú wá fún yín lórí ayélujára. Fathia Williams ìyẹn àgbà òṣèré wa òun gan ti wá tún fárígá báyìí o. ó ní kí ló ṣẹlẹ̀ gan-an pé kí ló máa ń ṣe àwọn bloggers yẹn tí wọ́n máa ń gbé ọ̀rọ̀ àwọn káàkiri tí wọ́n máa ń gbé kí wọ́n lè tajà tí wọ́n wá máa ba àwọn lórúkọ jẹ́. ó máa fárígá gidi tó tutọ́ sókè tó fojú gbà mà ní. ó ní láéláé òun ò tún gbọ́dọ̀ jápẹ́tẹ̀ ẹnu ẹnikẹ́ni lórí ọ̀rọ̀ òun mọ́ pé lórí ọ̀rọ̀ òun àti Saheed
Balogun kí wọ́n fi àwọn lọ́rùn sílẹ̀ wọn èyí kúkú ṣọmọ kékeré lóòótọ́ ṣùgbọ́n tọ̀ kẹ́lòmíì ò lè rọ́jà rẹ̀ tà ó pé kó ba tẹlòmíì jẹ́ òun náà ni ọ̀rọ̀ yìí ló ṣe bá nǹkan míì pàdé lára ìyá wa Fathia Williams tọ̀ ọ̀rọ̀ yìí ó ti wá digbọ́n mi sí omi ò tó báyìí lórí ayélujára o kí olúkálukú kó fọwọ́ ọmọ rẹ̀ bọṣọ torí wípé kí ni tí ẹ bá múra tàbí tẹ́ ẹ bá ṣọ́ra gbogbo ẹ̀yin tẹ́ máa ń gbé àwọn ìròyìn òfegè káàkiri ẹ wò ó ọlọ́pàá máa kó everybody òun ni ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí o òun náà la rí gbọ́ lórí ayélujára torí wípé ó ti fẹ́ di iṣu atayanyan báyìí o kólúkálukú kó fọwọ́ ọmọ ẹ̀ bọṣọ eléyìí òun náà ni Fathia Williams ló ṣe wá sórí ayélujára láti já ewé ìjókòó jẹ́ fún àwọn gbogbo àwọn bloggers tó máa ń gbé ìgbékúgbé tó máa ń gbé ìròyìn òfegè lórí ayélujára tó èyí náà la rí gbọ́ lórí ayélujára tá a ní ká mú wá sétí ìgbọ́ yìí. Adedimeji àti Bimpe aya rẹ̀ tí wọ́n bọ́ sórí ayélujára tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe àríyànjiyàn ńlá láàrin àwọn méjèèjì ẹ gbọ́ kí ni àríyànjiyàn yìí dálé lórí gbogbo ẹ̀ làwọn ó máa gbé yín débẹ̀ òun náà ni wípé tẹ́ ò bá gbàgbé bẹ́ẹ̀ bá sì ti gbàgbé àwa rán yín létí wípé láìpẹ́ yìí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí òun ni ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal òun ni wọ́n gba ife ẹ̀yẹ ìyẹn tí wọ́n fi gba ife ẹ̀yẹ tí wọ́n borí tí wọ́n jáwé olúborí níbi ìdíje eléyìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe kọjá yìí tó òun wá ní wípé Bimpe ó ń jẹ́ kó yé gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ wípé ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal òun ni òun máa ń dìbò fún ní tòun ibẹ̀ sì ni òun máa ń fi gbogbo agbára òun sí torí pé àwọn ni òun ń ṣàtìlẹ́yìn fún tó ló bá wá sórí ayélujára ló bẹ̀rẹ̀ sí ní kan sára tó bẹ̀rẹ̀ sí ní gbóṣùbà káre sí wọn tí ó sì ń fi ṣe ayẹyẹ lórí ayélujára wípé òun dúpẹ́ wípé ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal wípé wọ́n borí wọ́n jáwé olúborí tó pábánbárì rẹ̀ nígbà tí ó parí ọ̀rọ̀ ló bá tún fi síbẹ̀ wípé kódà àwọn bẹ́tà òun ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal òun náà ni wọn ó máa ṣalátìlẹ́yìn fún ibi tí ọkọ rẹ̀ ti rí eléyìí ló ti mú tó ti fà á kékọ́rí tó ní láéláé wípé kó jẹ́ káwọn ọmọ òun dàgbà náà fúnra wọn ni wọ́n fọwọ́ ara wọn mú eléyìí tó bá wù wọ́n wípé kì í ṣe òun ni yóò mú fún wọn bẹ́ẹ̀ la ṣe rí tí àwọn méjèèjì tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ yìí ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní gbà bí ẹni gbàgbá ọtí tó lúkálùkù sì ń sọ tiẹ̀ lọ̀rọ̀ bá di bò lọ yá mi ló diṣu atayanyan lórí ayélujára láàrin àwọn olólùfẹ́ méjì yìí ìyẹn Lateef Adedimeji àti Bimpe làwọn méjèèjì ni wọ́n bá sọ ọ̀rọ̀ yìí ni wọ́n bá sọ diṣu atayanyan lolúkálùkù sì ń sọ tiẹ̀ bẹ́ẹ̀ ni Lateef ní kó má mú ẹgbẹ́ agbábọ́ọ̀lù fún àwọn ọmọ òun ò pé fúnra wọn nígbà tí wọ́n bá dàgbà tí wọ́n mọ tí wọ́n ń ṣe níbẹ̀ òun ni àwọn gangan ó máa mú ẹgbẹ́ agbábọ́ọ̀lù fúnra wọn tó bẹ́ẹ̀ làwọn olólùfẹ́ wọn bá wọn bá ń gbà wọ́n nímọ̀ràn wípé gbogbo orú àríyànjiyàn báyìí kò yẹ kí wọ́n máa gbé wá sórí ayélujára ṣé ẹ ṣáà mọ̀ wípé ibi tó bá ń tòrò báyìí ibẹ̀ ni èṣù máa ń wá láti dàrú tó òun làwọn olólùfẹ́ wọn wá ń sọ fún wọn pé kí wọ́n má máa gbé àríyànjiyàn wá sórí ayélujára ni wọ́n bá ṣàbẹ̀rẹ̀ sí ní gbà wọ́n nímọ̀ràn oríṣiríṣi ìmọ̀ràn bẹ́ẹ̀ ni wọ́n ń gbà wọ́n o tó èyí la rí gbọ́ lórí ayélujára tá a ní ká mú wá sétí gbọ́ yín gbogbo orí ayélujára olólùfẹ́ àwọn méjèèjì ọ̀rọ̀ ti wá di tiwọn náà tó ti wá diran tó báyìí o tí wọ́n sì ti ń gbà á bí ẹni gbàgbà ọtí tó Biola Adebayo ìràwọ̀ òṣèré wa eléyìí tí a mọ̀ dáadáa bíi ẹni mowó tí a sì mọ̀ wípé oníwà tútù oníwà pẹ̀lẹ́ ni ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí ó lékè ń kà ṣàdédé la rí i tó fi fọ́nrán kan sórí ayélujára níbi tó ti ń fa sìgá bẹ́ẹ̀ ló ń tú ẹ̀fín lójú tó ń tu nímú tó ń tu lẹ́nu ibẹ̀ ni àwọn olólùfẹ́ rẹ̀ ti gbé wípé kí ló ń ṣẹlẹ̀ Biola Adebayo táwa mọ̀ oníwà tútù bí àdàbà ni ibo ló ti wá tún rí eléyìí tó wá ń fà bí eléyìí tó tiẹ̀ ti jẹ́ wípé ó ti ń fà láti bí ọdún 15 sẹ́yìn torí wípé bó ti ń fà tó kò tiẹ̀ pa lórí bẹ́ẹ̀ ni kò tiẹ̀ wúkọ́ rárá tó èyí làwọn olólùfẹ́ rẹ̀ wá ní irú ìwà burúkú ìwà pálapàla wo ni
Biola Adebayo ń ṣe yìí ló ń hù yìí tó òun wá ń jẹ́ kó yé wọn wípé eré tí ó fẹ́ gbé jáde òun ni ó ti ṣe irú eléyìí nínú eré náà ló bá ní kó rọra mú tíntínní nínú eré yẹn o kóun ó fi sí ojú àwọn olólùfẹ́ òun fẹ́ fi gba òṣùbà káre látọ̀dọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ ni ṣùgbọ́n ohun tó bá bọ̀ ń bẹ̀ ẹ̀gbọ́n mi ẹnu òṣèròyìn rẹ̀ nítorí wípé wọ́n wọ́ Biola Adebayo tuurutu lórí ayélujára ni mo nígbàgbọ́ pé bóun gan bá ti ń rí gbogbo àwọn àríwísí eléyìí tí àwọn olólùfẹ́ rẹ̀ ń rí wísí ẹ̀rù gan mọ̀ bá láti gbé fọ́nrán náà jáde ní fọ́nrán eléyìí tí ó fẹ́ gbé jáde yìí ètò porúkọ rẹ̀ ní boss lady fún ẹ̀rù ó máa bá láti gbé jáde torí àwọn ọ̀rọ̀ tó wà ń bẹ̀ àwọn kò bá kùn gbé ọ̀rọ̀ ni níṣe ni wọ́n ṣàbẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní wọ́ lórí ayélujára wípé òun tó túmọ̀ pé òun lọ́mọ kékeré lọ́wọ́ tó wá ń ṣe irú eré báyìí àyàfi kó yá jẹ́ film trick ó torí tó bá jẹ́ pé lóòótọ́ ló ń fà á wípé kódà ó dojú ti àwọn lọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yìí pọ̀ lórí ayélujára tó sì jẹ́ wípé níṣe ni Biola Adebayo ó ní láti lọ mú fọ́nrán náà kúrò lórí ayélujára nítorí pé nǹkan tí wọ́n ń sọ ó ní agbára àwọn òbí orí ayélujára òun ni àwọn olólùfẹ́ rẹ̀ yìí nítorí wípé wọ́n bá wí tààrà ni ọ̀rọ̀ yìí òun náà la rí gbọ́ lórí ayélujára tá a ní ká mú wá sétí ìgbọ́ yín ọ̀tọ̀ ní nǹkan tó rò pé òun ó bá bọ̀ níbẹ̀ ṣùgbọ́n ẹ̀gbọ́n mi ohun tó bá bọ̀ ńbẹ̀ ó lé kéńkà nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó bá a bá ní ká máa sọ gbogbo ohun táwọn olólùfẹ́ rẹ̀ ń sọ yìí àti ẹ̀ní kúrò ń bímọ lónìí èyí náà la ní kí lẹ́yìn náà rí sí i wípé ṣé kò sí eré tí kò lè ṣe ni àbí wípé nǹkan tí ó ṣe nínú eré náà ó bàjẹ́ kò tiẹ̀ dáa rárá òun náà la ní ká mú wá sí etí ìgbọ̀yín tó ohun tẹ́yìn náà bá wá rí sí ẹ̀rọ bá wa fi sí abala àríwísí ní abẹ́ fọ́nrán yìí ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ fún ìfarabalẹ̀ yín o etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ àwa náà tá à ń múròyìn náà wá fún yín àwa náà máa rí yín bá ní gbogbo ìgbà.